ọpẹ́ o àwọn olùkọ́ yunifásitì padà sẹ́nu iṣẹ́. ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì Academic Staff Union of Universities ASUU ti so ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé lóṣù mẹ́jọ sẹ́yìn rọ̀ o, wọ́n ti padà sẹ́nu iṣẹ́. ìpinnu yìí wáyé níbi ìpàdé àṣemọ́jú kan tí ìgbìmọ̀ alákòóso ASUU ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ mọ́jú ọjọ́ ẹtì Friday ọjọ́ 14 oṣù kẹwàá yìí lólú ilé ẹgbẹ́ wọn tó wà l'Àbújá. ọ̀gbẹ́ni Chris Piwuna fìdí ìpinnu tí wọ́n ṣe ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn láàárọ̀ Friday, àmọ́ kò ṣàlàyé púpọ̀ nípa ìyanṣẹ́lódì tí wọ́n sọ̀rọ̀ náà. ó ní àwọn máa mú àtẹ̀jáde kan jáde kílẹ̀ ọjọ́ náà tó ṣú, inú ẹ̀ ní gbogbo húlẹ̀húlẹ̀ àlàyé máa wà àti àwọn ìgbésẹ̀ tó kàn táwọn tó fẹ́ gbé. tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 14 oṣù keje ọdún 2022 ni ASUU bínú pàṣẹ fáwọn olùkọ́ fásitì láti dá ṣọ́ọ̀kì àti ìkọ̀wé sílẹ̀ láwọn fásitì tó jẹ́ tìjọba jákèjádò orílẹ̀-èdè yìí. wọ́n níjọba ò mú àwọn àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú àwọn ṣẹ lórí àwọn àjẹmọ́nú kan àti owó ìrànwọ́ fáwọn yunifásitì gbogbo. bákan náà ni wọ́n láwọn ò faramọ́ ìpinnu ìjọba lórí ìlànà ìmọ̀ ẹ̀rọ tí wọ́n fẹ́ máa fi sanwó oṣù fáwọn. wọ́n léyìí táwọn fẹ́ yàtọ̀ sí tìjọba. ọ̀gọ̀ọ̀rọ̀ ìpàdé ìpẹ̀tùsáwọ̀ ló ti wáyé lóríṣiríṣi láàrin ASUU àti àwọn aṣojú ìjọba bíi mínísítà fétò ẹ̀kọ́ Malam Adamu àti mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìpèsè iṣẹ́ dókítà Chris Ngige, àmọ́ ọ̀rọ̀ náà kò yanjú rárá. èyí ti mú onírúurú ìwọ́de àti ìfẹ̀hónúhàn wáyé látọ̀dọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ National Association of Nigerian Students NANS. lẹ́yìn èyí níjọba pè ASUU lẹ́jọ́ sí kóòtù tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́, ìyẹn National Industrial Court, lóṣù kẹsàn-án tó lọ yìí. lọ́jọ́ 21 oṣù náà, ilé-ẹjọ́ ọ̀hún pàṣẹ fún ASUU láti wọ́gi lé ìyanṣẹ́lódì wọn ní kò tọ̀nà rárá. èyí ló mú kí ASUU náà pẹjọ́ kòtẹ́milọ́rùn. ọ̀sẹ̀ tó kọjá yìí ní ilé-ẹjọ́ náà gbé ìdájọ́ kalẹ̀. wọ́n ní lóòótọ́ ni àwíjàre ASUU tẹ̀wọ̀n, àwọn sì máa gbọ́ àlàyé wọn o, ṣùgbọ́n kí wọ́n kọ́kọ́ ṣe ohun tí ilé-ẹjọ́ NIC wí ná, kí wọ́n padà sẹ́nu iṣẹ́, ìgbà yẹn làlàyé wọn tó lè wọ́tí. bákan náà ni olórí àwọn aṣojúṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ kan ti ṣe ìpàdé léraléra pẹ̀lú ASUU lójú ọ̀nà láti wá ìyanjú sí lọ́gbọ́lọ́gbọ́ náà. ASUU ti láwọn so ìyanṣẹ́lódì náà rọ̀ báyìí ná, wọ́n láwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà lẹ́yẹ òsọ̀kà. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.